ẹ̀yin èèyàn orin Wàsíù Àyìndé kan K1 the ultimate ó sọ pé rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ìyá ìbejì ọmọ Arayele ó ti dá wàhálà sí Foluke Daramola lọ́rùn báyìí o nítorí pé kí ni ó ti di pé fàlọ́tún fàlọ́sì àwọn èèyàn ti pariwo síta wípé Foluke Daramola wá tó tẹnu ẹ gbogbo owó tó gbà lọ́wọ́ àwọn ẹlẹ́yinjú àánú báwo ló ṣe náà báwo ló ṣe ṣe ó ti ń di pé Foluke Daramola ó ti kábàámọ̀ báyìí o ẹ wò tẹ́ ẹ bá gbọ́ fídíò yìí tẹ́ ẹ wò láti bẹ̀rẹ̀ dópin ẹ̀yin náà mọ̀ pé ìyá ìbejì ọmọ Arayele àtọmọ rẹ̀ yé ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò ilé kí gbogbo wa káàjọ wò ẹ má gbàgbé ẹ kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ̀ ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o ó yá ẹ jẹ́ kájọ wo fídíò náà. Simple ladies ó dẹ̀ bá agent yẹn sọ̀rọ̀ so ó ti kókó nílé yẹn wọ́n dẹ̀ gba 500,000 wọ́n dẹ̀ ní owó tó kù pé wọ́n fẹ́ wá gbà padà later mo dẹ̀ sọ fún àwọn agent yẹn mo ní ṣèbẹ́mi ni mo wá sanwó wá ìtẹ́ pé ẹ wá fún àwọn tẹ́ ẹ bá ní any business lówó àwọn obìnrin méjì ní agent yẹn ìkan lára wọn ò mọ̀ àárọ̀ yìí nìyẹn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé wọ́n ti kókó ìgbà tó dórí lọ sórí kó sọ pé àná làwọn ẹ̀ṣẹ̀ kò kúrò. wọ́n ní ìjẹta náà kókó. àti ìyá náà. everybody wọ́n ti pack another person ti gbalé yẹn. but ọmọ sọ fún wa yìí pé òun nìkan ló ṣì kó lọ pé ìyá ò tí ì kó lọ pé wọ́n ṣì wà nílé yẹn. èmi ti lọ bá wọn ìgbà tí mo lọ bá wọn nílé yẹn mo sọ fún àwọn nílé yẹn wípé owó wọn tó àwọn torí landlord yẹn sọ pé òun ò fẹ́ fún wọn lówó because normally he's not supposed to refund any money because they are not supposed to sublet the house they are not supposed to sublet the house. So agent méjì ni mo bá sọ̀rọ̀ agent méjì agent mo bá sọ̀rọ̀ gangan ló pe another agent tó pè yẹn òun ni ìgbà tí ó ní the other agent ní pé mọ̀mísí òun sick agent tèmi dì pẹ̀lú gangan obìnrin làwọn méjèèjì ó ní pé mọ̀mísí òun sick ó nígbà tí Ronke pé òun wí pé kóun wá pé òun fẹ́ rí òun pé òun rò pé bóyá torí wọ́n ti kọ́kọ́ jà ńgbà kan ọkọ àwọn single mother náà dá sí ńgbà yẹn tó ti jà ó ní òun bí ní pé bóyá ìjà náà tó fẹ́ pé òun sí ó ní wàá sọ pé kí the other lady yẹn lọ attend sí wọn torí mọ̀mísí òun sick gbogbo táwọn gbà mọ̀mísí ẹ̀ náà eventually kú ó ní so the other lady yẹn ló wá attend sí wọn apparently to the other lady yẹn ó sọ fún the other lady yẹn pé kọ́ bá òun wá pé òun fẹ́ sublet ilé yẹn Ronke so ìgbà tó ní òun fẹ́ sublet ilé yẹn ó wá ní pé lady yẹn sọ pé ó wá pe lọ́ọ̀yà yẹn tó wà in charge of the property òun náà méjèèjì wá bẹ̀rẹ̀ sí ń wá ẹni tó máa sublet ẹ̀ wọ́n á sọ fún lady yẹn pé didn't you feel that there was a need for you to inform me about it ó wá ní pé òun ò ní nọ́mbà mi mo ní the other person ṣebí àti partner ẹ lẹ́jọ́ gbé mo kówó fún pé ṣebí mi mo kówó sí inú account ẹ why tó wá ṣe jẹ́ pé another person lẹ́wà lọ kó owó fún ó wá ní pé òun ò get mi pé Ronke sọ fún àwọn pé àwọn ò gbúrò mi pé mi ò gbé phone pé mi ò down and everything pé so because èmi ò down làwọn ṣe take laws into their hands at the end of the day so wọ́n gba 500k lọ́wọ́ ẹni yẹn owó ilé wọn tó bóyá ikú bóyá 800 bóyá 8 months àbí 6 months mo ṣàmọye month tó máa san padà fún wọn so èmi dẹ̀ mo sọ fún lọ́ọ̀yà yẹn whatever money that you are refunding back do not give it to them anymore I will refund it back to ọkọ àwọn singles I will return it back to him. And the truth of the matter is that everybody has told me that I should not involve myself in anything concerning it anymore. What I just want to do is I want to do a video apologizing to people about whatever thing. I'm not involved in anything anymore because anything. My pastor has told me that I should not even involve myself in anything anymore. And this is going to be the last that I'm going to talk about concerning it. I've made up my mind on that. And everything. So mo ti bá lọ́yà yẹn sọ̀rọ̀ lẹ́mìí sọ fún lọ́yà yẹn pé whatever money that you are returning wọ́n ní wọn ò gba shop kankan she didn't take any shop you understand ìgbà tí mo fẹ́ ra freezer fún wọn I think we got the freezer. hold on níbẹ̀ yẹn ṣe bó show mi ní fídíò ṣọ́ọ̀pù ṣe bó níwọ̀ ló gbà
èmi mo wọ́n fídíò tó send receipt tí mo send wọ́n lọ gbowó yẹn padà wọ́n lọ gbowó yẹn padà. Ìwọ rí ṣọ́ọ̀bù yẹn before you send them money. Mo ti kọ́kọ́ rí ṣọ́ọ̀bù kan kémi tó travel wọ́n wá ní pé ṣọ́ọ̀bù yẹn ò tí ì ready èmi lọ sí Àbújá ìgbà tí wọ́n fi dé Àbújá ó wá pè mí pé ṣọ́ọ̀bù yẹn ti ready o pé òun ò dẹ̀ fẹ́ mí sí ṣọ́ọ̀bù yẹn ni mo wá send owó mo ní kó wọ́n send receipt sí mi receipt tó send sí mi nìyẹn. You understand? Because shop yẹn they told me wípé shop was about 80 something thousand. Wọ́n ní pé pẹ̀lú owó agent owó everything was about 200 and something. Wọ́n ní pé báwo ni owó agent ṣe máa pọ̀ ju owó shop lọ wọ́n ní bó ṣe máa ń gbà nìyẹn nígbà yẹn. So at the end of the day because I couldn't go there kó má dà pé bóyá mi ò fẹ́ send owó yẹn mo ti wá send owó yẹn sí wọn nígbà yẹn. You understand? But ilé yẹn èmi mo make sure wípé mo lọ wo ilé yẹn. Gbà tó sọ pé wọ́n kọ́kọ́ ti sọ fún gbẹ́ ìpá orílẹ̀ kan kí n send owó mo ní mi ò lè send owó kankan wípé mo láti rí ilé tí wọ́n fẹ́ gbà kí n dẹ̀ fi owó síbẹ̀. So and nǹkan tó wá ṣẹlẹ̀ pẹ̀lú kíní yẹn ni pé they apparently she didn't want to stay in that in that house ó kàn fẹ́ gbowó yẹn but kò mọ bóun ṣe máa gbowó yẹn ní ọwọ́ mi because èmi ò kó owó yẹn lẹ̀. Owó ọdún mélòó wọ́n tán gbà yẹn? 2 years. The shop yẹn kọ́ ọdún mélòó ni shop? 1.5 lẹ́ẹ̀ ká san fún shop. Ọjà ṣé did you give them money for ọjà apart from the freezer? No mo ti kọ́ ká tó kọ́kọ́ kúrò ní ọ̀dọ̀ bàbá àti kọ́kọ́ fún wọn ní about 200,000 owó movement àti owó nǹkan tó náà fẹ́ rà àti kọ́kọ́ fún wọn ní 200,000 wọ́n kọ́kọ́ fi 100,000 bí 100 àbí 150 náà fi kẹ́rù láti Ìbàdàn wá sí Èkó. You understand? Wọ́n ti kọ́kọ́ gbowó after tí wọ́n wá ṣe gbogbo yẹn tán ìgbà tán wá gbalé yẹn wọ́n ti náà ní ìdówó láti pé káwọn move láti ibi táwọn wọn yẹn ibi ẹ̀mọ̀pá kọ́kọ́ kó wọn sílé kan ilé ọ̀dọ̀ woman pastor yẹn àkọ́kọ́ kó wọn sílé yẹn even though àkọ́kọ́ fún àwọn olówó kọ́ bá wọn fọbẹ̀ yẹn kọ́ bá wọn túbẹ̀ yẹn ṣe ilé tán kọ́kọ́ wà yẹn so subsequently náà wọ́n move sí wọ́n náà ní ìdówó láti fi kó ẹrù wọn sí ibẹ̀ yẹn after that làwọn fún wọn ní 200,000 owó shop. ṣé ń gbọ́ làwọn fún wọn 200,000 owó shop owó ilé yẹn lè tẹ̀lé pé yẹn sówó ilé yẹn. Shop 200,000 ni wọ́n fún wọn bẹ́ẹ̀. 200 not 400 200. Ẹ ó máa jẹ́ 400 ní ẹ̀pẹ̀lú you said 25 ìkan first 200 kan fi kẹ́rù. Kan fi kẹ́rù after that mo fún wọn ní extra 100,000. 100 ó jẹ́ 300. Mo fún wọn ní extra 100,000 after 100,000 yẹn ni wọ́n á gba shop 200. Shop 200 no over okay ìyẹn ti kú 55. After that ni wọ́n wá gba ilé. ó ṣe mọ̀ pé ó yẹ kó lọ fi ọlọ́pàá gbé wọn fraud ni wọ́n ṣe yẹn. No, ní o gbọ́dọ̀ kúrọ́tà yìí I won't go through all that. The only thing I have to I'll just apologize to the public on their situation because the truth of the matter is at the end of the day èmi ni mo wà at stake and that's why I went to that place today. Nǹkan tí mo ṣe lọ síbẹ̀ yẹn lẹ́ni nìyẹn because at the end of the day mo kàn fẹ́ mọ the state tí ibẹ̀ yẹn wà bóyá ìwà ń bẹ̀ yẹn àbọ̀ sí bẹ̀ mọ́. And I thought tó wà lẹ́bàá ṣọ́ kó wọ́n ló jẹ̀bi. Báwo ma? Thank you so much. Because ní day one tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n kúrò ní àkàtà Eléko tó wá sọ́dọ̀ Àgbàlá Gabriel tó wá tọrọ owó tí Àgbàlá lórí wọn lórí BBC Yorùbá. The statement tó kọ́kọ́ sọ lálàkọ̀ọ́kọ́ ló brought irú èmi ìbáyìí táwa fi kó 2.4 million lẹ́nu courtroom nígbà tó fẹ́ kọ́ ilé courtroom àwa la kan ilé ìyá àbíjọ ọmọ Arayele àwa la tún fún àwa ẹ máa gbọ́ o afọ́n ní náírà 8,000 kan fi kan ilé afọ́n ní 1 million naira kan fi continue when you said wípé nínú igbó yẹn kíní kan ṣé ara ẹ ti wáyá ṣé kíní kan ṣèbó pẹ̀lẹ́ ẹni pásítọ̀ ṣé wọ́n ti wá ṣe mírẹ́kù àwọn nǹkan báyìí ló trigger wa tí mo fi bí àgbà irú kíní yẹn ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. ìyá alájẹ má bínú ma. lẹ́yìn ìgbà náà èmi ọkọ̀ ọ̀tún àwa látúra màálù tó fi ṣí ilé yẹn gbogbo makeup tí Ibeji fi fine gbogbo pictures àwọn èèyàn gbé káàkiri ẹ̀kọ́ ọ̀tún láti ràn yàn lọ more than 2.4 million. Let me correct something ma. First and foremost èmi ni mo lọ pé èmi ni mo sanwó hospital ìyá Ibeji
para ló sanwó hospital ìyá àbèjì for about 3 years èmi ni mo sọ rent ìyá àbèjì for about 3 times. I didn't invite anybody. I run a foundation, ma. Now, I have been the one that has been taking care of her for so many years. Agbala Gabriel jumped on ọ̀rọ̀ ìyá àbèjì because from ìgbà kan wà níbi area ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sanwó ọjọ́ 400,000 ọjọ́ 300,000 I pay for her rent. pé ilé mi ń bí ilé mi ń bàjẹ́ yìí o ṣe àpò ilé mi ni ilé mi ni ilé mi ni ó bá yẹ nípò mi nípò mi ìbànújẹ́ ló jẹ́ ẹ̀sánú mi ilé mi ni ilé mi ẹgbẹ́. apààyàn níyàn màmá apààyàn níyàn màmá apààyàn níyàn màmá màmá gbé fún Fúnrónkẹ́ gbé fún Fúnrónkẹ́ ẹ bá gbé fún Fúnrónkẹ́ ẹ bá gbé fún Fúnrónkẹ́. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ yín mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́ ẹ má ever pé fóònù mi mọ́ mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ o don't ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí sí to any you did as a last week tí mo sọ fún mi ara màmá ọ̀yá tí mo send owó sí yín ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí sí Adéọlá ẹ̀ mọ̀ sí àwọn yín. Almost every time I was sending money to you. Yàrá tá a ló gbọ́ sókè concept látàrí red drop wọn. At the end of the day ẹ wá fẹ́ padà sílé màmá wa sọ pé ilé àwọn ni bù mí gbọ́ kò dá bẹ ṣeṣe o kò dá. àǹtí Folúkẹ́ ẹ ní sùúrù àǹtí Folúkẹ́. ẹ káàárọ̀ sọ. kò ní kẹwàá rí mi. ẹ má ìgbà tí a pè mí pọ́sìkì tí mo sẹ́ nìkan tí mo lè fẹ́ ní sí ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Ní ẹ̀yìn bá a pè lásán, ó kò sí owó oúnjẹ, ó bẹ̀rẹ̀ pé owó oúnjẹ. Did you mention it to me? Sọ̀rọ̀ náà, ẹ̀rọ bá ṣe ń. So at the end of the day, gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ti padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. Okay. Ẹ̀yin èèyàn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ìyá àbèjì ọmọ Arayele ó ti padà sọ́dọ̀ Àgbàlá Gabriel òun Fọlúkẹ́ Daramola àti ìyá àbèjì ọmọ Arayele àtọmọ ìyá àbèjì òun náà lẹ́ ń gbọ́ yẹn kí ló ṣẹlẹ̀ kí ló happen ni wípé Fọlúkẹ́ ti mú ìyá àbèjì ó ti mú kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn èèyàn ti dáwó tán ti gbalé fún ìyá àbèjì lóríṣiríṣi kí ló wá ṣẹlẹ̀ gangan tí ìyá àbèjì fi wá wò pé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tẹ́ ti mú mi kúrò yẹn o ibẹ̀ gangan ni mò ń padà sí ẹ jẹ́ ká wò báyìí fún gbogbo àwa tá a mọ̀ bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ ní ìgbà àkọ́kọ́ tí ìyá àbèjì ọmọ Arayele tí ara wọn ò dá Fọlúkẹ́ Daramola ló ti ń rèsì owó fún wọn according to information ó dà pé Fọlúkẹ́ Daramola ní òun ra bóyá kẹ̀kẹ́ márúwá or whatever tó máa deliver fún wọn things like that. Now nígbà tó stage kan wọ́n introduce ọ̀rọ̀ Àgbàlá Gabriel sí wọn ìyá àbèjì ọmọ Arayele lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ mọ̀ ìgbà yẹn Àgbàlá Gabriel máa rèsì owó tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ owó ti gbọ́ ẹgbà yẹn máa gbọ́ ó ti di 5 million ó di 6 million ó di 7 million lóríṣiríṣi tó jẹ́ pé àwọn èèyàn ń dá owó láti bẹ̀ Àgbàlá Gabriel ó kọ́lé fún ìyá àbèjì ní ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn-ún ó dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú ìyá àbèjì ṣùgbọ́n nígbà tó dáárín kan ó dà pé bóyá ara ìyá àbèjì ò yá mọ́ àwọn nǹkan kan tó wá ń ṣẹlẹ̀ ó dà pé ẹ mọ̀ Àgbàlá Gabriel ó ní àwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi tó ń rèsì owó fún ó tún ti fi sáìdì ìyá àbèjì lẹ̀ díẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ sí attend sí àwọn ẹlòmíì so ọ̀rọ̀ ò rí bó ṣe ń rí bọ̀ kò dùn bó ṣe ń dùn bọ̀ tẹ́lẹ̀ mọ́ lọ́mọ ìyá àbèjì ọmọ Arayele ló tún pariwo síta báyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyá òun o l'Àgbàlá Gabriel o èyí ló mú kí Fọlúkẹ́ Daramola tó jẹ́ pé òun ló ti ń tọ́jú ìyá àbèjì bọ̀ tẹ́lẹ̀ kó tó di pé Àgbàlá Gabriel ó fẹ́ máa bẹ̀rẹ̀ sí tọ́jú ìyá àbèjì Fọlúkẹ́ Daramola ló ti kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ kó tó lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel tó tiẹ̀ dín insult tó dariwo gan lórí ọ̀rọ̀ Fọlúkẹ́ Daramola but at the end of the day wọ́n ní
ok ìyá ìbejì ẹ kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ máa bọ̀ nígboro ibẹ̀ yẹn wọnú kinní kan. Foluke Daramola ṣàtúnbá ìyá ìbejì rèsì owó ìyá ìbejì ọmọ Arayele wọ́n fi tọ́jú ìyá ìbejì wọ́n gbalé fún ìyá ìbejì níta ìyá ìbejì ọmọ Arayele náà bá gbalé fún wọn níta. Ṣùgbọ́n láìpẹ́ ìbóyá jẹ́ta ní ìyá ìbejì wá ní ẹ wò mò ń padà lọ síbi tí mo wà tẹ́lẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel pé ilé mi ni. Náà o Foluke wá jẹ́ kán mọ̀ pé owó ilé táwọn èèyàn gbà fún yín tí ì lò tán ẹlẹ́yìn lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo owó tá a dá táwọn èèyàn dá fún yín ẹ tó ní ẹ̀ ń padà lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kí ló ṣẹlẹ̀ kí ló happen. Náà o nǹkan tó wá ń do Foluke Daramola ni wípé wọ́n sọ fún tẹ́lẹ̀ ìgbà tí ìyá ìbejì kan máa pè ó kàn ní òun lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel o. Náà o ẹ jẹ́ kí n wá sáré ṣe analysis kan kó tó di pé a máa lọ wo fídíò yẹn ẹ jẹ́ kí n sọ human behaviours fún wa tó jẹ́ pé kò yé wa so kò ní sí awuyewuye mọ́ even yàtọ̀ sí ti àwọn Foluke Daramola àtàgbàlá Gabriel so that àwa táwọn fídíò yìí náà à á lè kọ́gbọ́n. Number one ni pé gbogbo èèyàn human beings want better place. Gbogbo wa tá a wà yìí àìwọ tó ń wo fídíò yìí kò sẹ́ni tí ò fẹ́ ibi tó dáa ibi tó bá dáa jù làwọn èèyàn máa ń wà. Ìdí rèé téèyàn bá wà níbi iléeṣẹ́ kan tí kò tó o pé iléeṣẹ́ yóò ṣe tó bá rí iléeṣẹ́ ibòmíì wàá lọ. Táwọn iléeṣẹ́ ibi tó ti kúrò tó bá tún ti wá ń ṣe dáadáa ju iléeṣẹ́ ibi tó wà lọ táyè bá wà fún ẹ ó wàá padà síbẹ̀ ni. Ara nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn human beings want better place. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Foluke Daramola ló ti ń tọ́jú ìyá ìbejì ọmọ Arayele ṣùgbọ́n nígbà tó ń introduce ọ̀rọ̀ Àgbàlá Gabriel sí ìyá ìbejì ọmọ Arayele tí ìyá ìbejì rí i pé ọ̀dọ̀ Àgbàlá Gabriel yóò tún ṣe kíni ó rọ̀ṣọ̀ mù ìyá ìbejì ṣe kíni ó fara mọ́dọ̀ Àgbàlá Gabriel nítorí pé ibẹ̀ náà tún ti kọ́lé fún and as at that time ìjà Àgbàlá Gabriel ń take care ní dáadáa nítorí pé ó sì fresh tí nǹkan bá fresh ibi tí mo fẹ́ ká máa mọ̀ nìyẹn o torí pé ó sì fresh ní táìmù yẹn Àgbàlá Gabriel ń tọ́jú ìyá ìbejì ọmọ Arayele ó ń tọ́jú ẹ̀ pàṣípàṣí yes you get now bẹ́ẹ̀ nígbà tó stage kan iṣẹ́ ti pọ̀ lọ́rùn Àgbàlá Gabriel another set of people ti wá Àgbàlá Gabriel ti ní a lot of people láti attend sí kò fi bẹ́ẹ̀ attend sí ìyá ìbejì ọmọ Arayele mọ́ you understand now ìyá ìbejì ti wá wò ó pé ibi tí mo wà pé torí pé kinní yẹn ò rí bó ṣe ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá ìbejì fi wá wò pé ibi ò tún wà okay mọ́ ni ọmọ ìyá ìbejì tún fi wá pariwo síta mo kàn sọ fún wa nípa human behaviour ni ìgbà tí Foluke Daramola tún wá wò pé okay ó yá ẹja dáwó tán tún dáwó ọ̀dọ̀ Foluke tún ti wà okay ju ọ̀dọ̀ Àgbàlá Gabriel lọ nìyẹn ọ̀dọ̀ Foluke tún ti wá wà okay ju Àgbàlá Gabriel lọ because do you know what nítorí ní gbàràgbàrà tán dáwó yẹn ó sì fresh náà owó ń wọlé ìyá ìbejì ń jẹun wọ́n wà okay wọ́n ṣe déédéé torí pé owó ń wọlé ní táìmù yẹn now ìgbà tí ń sìn yìí owó tán dá nígbà yẹn owó ti ṣá àsìn táìmù yẹn tún ti ṣá gbogbo ẹ̀ òrọ̀ṣọ̀ mù lẹ́yìn ìgbà tí Foluke Daramola tó ti gbalé tó ti rẹ́sì owó fún ìyá ìbejì tán ti fún wọn ní a lot of things bẹ́ẹ̀ sìn ẹmọ̀ tó bá tó stage kan owó yẹn tún ti lọlẹ̀ owó ò wá bíi ti tẹ́lẹ̀ mọ́ now kí ló wá fàjà kí ló happen ọmọ ìyá ìbejì ó lóun pe Foluke Daramola pé okay o ara ìyá ìbejì ò yá Foluke wá ní òun sẹ́ǹdì nǹkan tóun lágbára sí wọn lára owó táwọn èèyàn dá òun sẹ́ǹdì nǹkan tó lágbára ọmọ ìyá ìbejì wá jẹ́ kán mọ̀ pé wọ́n sọ pé bí ń pa wọ́n oúnjẹ kinní kan. Now what are we trying to say there is that ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá bíi 100,000 ní Foluke máa fún wọn in case tán bá pè àbí lóṣooṣù but as at that time ó ṣeé kó owó yẹn má tó yẹn mọ́ torí pé kò lè dàbí ti tẹ́lẹ̀ mọ́ gbàràgbàrà tí nǹkan bá ṣẹlẹ̀ yẹn a lot of people are rush wọ́n á dá owó bẹ́ẹ̀ tó bá ti ń tó oṣù kan oṣù méjì oṣù mẹ́ta owó yẹn ò ní wọlé mọ́ so and you don't expect Foluke Daramola láti máa fi owó títí ẹ̀ pé ó yá kí n ṣáà máa fi rọ́ọ̀nù ẹ̀ lọ torí kán bá máa sọ pé èmi ni mo gbé ìyá ìbejì kúrò náà bóyá owó yẹn ò wá débì kankan ní ìyá ìbejì tún ṣe wá wò pé ok ṣé ibi tí mo ti ń bọ̀ ṣé kò dáa ju ibi tán ti gbé mi wáyé gangan ṣé ibi tí mo ti ń bọ̀ ṣé kò dáa ju ibi tán gbé mi wáyé wò ó ilé mi èmi ni mo ṣáà ní ilé tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel jẹ́ kí n padà sí ilé mi láti sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn o tó bá bẹ́tà ń bí wọ́n á lọ bẹ̀ tí ó bá tún fẹ́ ṣe díẹ̀ táyé ìbòmí bá yọ wọ́n á kúrò tó bá bẹ́tà wọ́n á kúrò that is human behaviour kò sẹ́ni tí ò fẹ́ ibi tó dáa you understand now so let's put it that way mi ò fẹ́ ẹ jọ̀ọ́ Ọlọ́run fi bẹ̀ yín ẹ má fojú pé
ìyá ìbejì kinní kan because wọ́n ní ìdìtọ́jú ibi tí owó bá ti high tó ti ga sókè ibẹ̀ ni wọ́n máa fẹ́ wà. Do you get now? So mo rò pé nǹkan tó fà á nìyẹn bóyá ìyá ìbejì wà wò pé ṣé kò kúkú bẹ́tà kí n padà síbi ọ̀dọ̀ Àgbàlá Gabriel yẹn ju pé ibi tán gbé mi wá yìí lọ. Now ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwọn ọmọ Israel nígbà tí Moses tó ń kó wọn lọ nígbà tó stage kan tó wà ní wilderness wọ́n pe Moses wọ́n ní Moses wo ó bẹ́tà ò bá kúkú ti fi wálẹ̀ sí Egypt níbi tá a ti ń jẹ ohun tá a ti ń jẹun ó dárúkọ oúnjẹ wọn níbi tá a ti ń jẹ kíní báyìí pé ju pé ibi tó kó wa wáyé lọ whereas Moses was leading them to Canaan land, ilẹ̀ lérí the promised land, ilẹ̀ tọ́lọ́run tó ti promise wọn, ibẹ̀ ni Moses ń lead wọn lọ. Bẹ́ẹ̀ torí pé ibi tó kó wọn gbà wọ́n rí a lot of difficulties wọ́n pe Moses wá o ò bá kúkú ti fi wálẹ̀ jẹ́jẹ́ síbi tá a wà tẹ́lẹ̀ ju ibi tó lóun kó wa lọ yìí o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ọ̀tọ̀ ni plan tí Foluke ní fún ìyá ìbejì pé okay bóyá a lè ṣe báyìí but with the situation of things bóyá nǹkan ti change bóyá nǹkan ò rọ̀ṣọ̀ mú bó ṣe yẹ kó rọ̀ṣọ̀ mú mọ́ ìyá ìbejì ṣe wá wò pé it is better kí n kúkú padà síbi tí mo ti ń bọ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel. Tẹ́ bá gbọ́rọ̀ yẹn ìyá ìbejì ní mi ò lè wá kú pé after all ilé mi ṣáà ni ilé mi ni. Ìyá ìbejì ní pé ilé òun ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel pé òun fẹ́ padà sí ilé òun gangan. Now should I tell you something? Tá bá wo ọ̀rọ̀ yẹn lóòótọ́ ilé yẹn bá wà nínú igbó tó bá wà nínú igbó ìyá ìbejì landlady níbẹ̀ she has full control on the house ju pé kan gbalẹ̀ fún níta. The reason is that ibi tán gbà fún ká lóun nìkan ló ń gbé bẹ̀ pé bóyá bíi 3 bedroom flat tó jẹ́ pé inú compound kan òun nìkan ló wà bẹ́ẹ̀ kò ń ṣe pé bóyá neighbor wà bẹ́ẹ̀ àbí landlord ń gbé bẹ́ẹ̀ because tó bá jẹ́ ibi tó ń gbà fún tó jẹ́ ibi tí landlord ń gbé gbà míì wàhálà máa wà kò lè dàbí because landlord míì wà tó kanra ó lè ní màmá ẹ bá má jókòó síbẹ̀ yẹn ẹ rí i pé mọ́tò fẹ́ wọlé ó lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o màmá ìgbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ kúrò ń bí kí ló dé tẹ́ sì gbé sí àsìbí màmá iwájú ọ̀dọ̀ yín ṣe wá dọ̀tí ó yẹ kẹ́ ti gbà gbogbo nǹkan yẹn lè máa ṣẹlẹ̀ kí ìyá ìbejì máa rò pé tí n bá wà nílé ara mi kò sí ẹni tó máa control mi tó máa sọ̀rọ̀ sí mi anyhow. Ó lè jẹ́ because of that pé landlady ni mí láyé ara mi náà ilé ara mi ni mò ń lọ. It can be because of that. You understand now? Ó lè jẹ́ torí ìyẹn. Now let's go again. Nínú management there is something we call intermittent reinforcement and continuous reinforcement. Mo fẹ́ kí gbogbo wa táwọn wo fídíò mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan nínú nǹkan tí mo fẹ́ sọ yìí. Ṣé rí tí ó bá jẹ́ pé ní oṣooṣù ẹ máa wo à ń fún èèyàn kan ní 100,000 tó bá ti ń di on the 1st of every month o máa ń fún èèyàn kan ní 100,000 on the 1st tó jẹ́ pé kíní yẹn regular o fún 1st month 2nd month 3rd month 4th month 5th month ó ń regular bẹ́ẹ̀ yẹn ó ti wò pé on the 1st o kò sí ẹ̀gbọ́n mi o àbí olùrànlọ́wọ́ mi o ó máa fún mi ní 100,000 ó ti di continuous bẹ́ẹ̀ yẹn because o ti ń ṣe regularly. Bẹ́ẹ̀ ṣe rí tó bá wá di oṣù kan tó o bá wá san bóyá ó ti wá di oṣù kẹfà o wá san owó yẹn ẹni yẹn ti wá expect pé ọ̀fẹ́ òun fún lówó yẹn ni o kò ń ṣe pé bóyá òun ní kó dá padà o ó ti wá di 6th month on the 1st ẹni yẹn wá expect pé ẹ̀gbọ́n mi àbí olùrànlọ́wọ́ mi o ó máa sẹ́ndì 100,000 sí àkáǹtì mi ó ti wá fọkàn sí tí ò bá rí owó yẹn ní that 6th month. Let me tell you something. Tó bá wá rí ẹnìkan ní time tí ó fi ń expect owó tọ̀dọ̀ ẹ tó bá rí ẹnìkan tí ò rí títí ẹ gbà tó bá wá rí èèyàn kan tó fún ní 20,000 ṣé kí n má tàn yín ó máa láìkì ẹ o ní 20,000 yẹn ju ẹni tó ti ń fún ní 100,000 bọ̀ lóṣooṣù. Ó máa láìkì o ní 20,000 yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ even níbi tẹ́lómi burú dé ó tún lè máa padà bú ẹni tó ti ń fún ní 100,000. So torí pé ìyẹn ó ti di continuous ẹni yẹn ti ń fọkàn sí pé ó máa ṣe ọjọ́ tó bá ti ṣe mọ́ wàhálà bẹ̀rẹ̀ sí ń wà
ẹni tó fún ní 20,000 tó 200,000 ní time tó wọ́n expect titi ẹ tí wọ́n ò ṣe yẹn ó máa láìkì ẹni yẹn ju titi ẹ lọ. Now ó lè ti níye tí ká wá rò papọ̀ lọ sọ́dọ̀ àwọn Foluke àti Ibeji, ó ti lè níye tí Foluke ti máa fún Ibeji tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ torí àwọn èèyàn ò dáwó mọ́ bóyá owó yẹn ti wá reduce so as a result of that Ibeji might look at it pé ẹ wò ẹ jẹ́ kí n kúkú padà sọ́dọ̀ Àgbàlá Gabriel. Now let's now look at it this way ni pé in conclusion let me put this way, gbogbo èèyàn tẹ́ bá fẹ́ ràn Ibeji lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀, let her choose where she want to stay. Tẹ́ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ bó jẹ́ àtijẹ àti mu pé ok ẹ fẹ́ máa fún wọn lówó oúnjẹ, ẹ lè béèrè àkáǹtì wọn pé ok ẹ fún wọn níye báyìí. Ẹlòmíì máa ń ṣe pé ok òun fẹ́ máa fẹ́ ní 5,000 lóṣù, you can do that, let her choose anywhere she wants. Ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún Foluke Daramola and any other person now. Ẹ jẹ́ ká learn, it's just an advice it's an advice fún Foluke Daramola àti every other person tẹ́ ní àǹfààní láti máa wo fídíò yìí. Now ṣé ẹ mọ̀ pé bí Ibeji ṣe ní pé òun lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel òun lọ yẹn, if you stop her from going, aburú ò ní ṣẹlẹ̀ sí wọn ò bẹ̀tẹ́ ní tí ń bá ṣẹlẹ̀. Àwọn èèyàn náà tó ti ń hèlì pé Foluke Daramola ló ṣe báyìí ló ti ń ṣe báyìí kinní kan, àwọn èèyàn á ní ìgbà tí ìyá yẹn ti sọ pé òun lọ kí ló dé tí wọ́n jẹ́ kó lọ. Àwọn èèyàn á yí ẹnu padà my sister, àwọn èèyàn á yí ẹnu padà lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n nígbà tí ìyá yẹn ti sọ pé òun lọ sílé òun, kí nìdí tán fi ní pé dandan ó gbọ́dọ̀ dúró nílé ibẹ̀ yẹn. People will wọ́n á twist the story see anything. So my dear sister Foluke Daramola, my dear sister, please ẹ jẹ́ kí ìyá yìí kó choose ibi tó bá wù. Let her choose, just leave her, let her choose. And anybody tó bá wò pé òun sì fẹ́ help wọn, let the person continue láti help wọn pé okay mama ẹ má ka number yín wá, I want to help you, I will give you this, I will give you that. So that is bẹ́ẹ̀ mi ṣe wò ó, that is bẹ́ẹ̀ mi ṣe wò ó. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń wo fídíò yìí náà, if you have any suggestion ẹ fi sí comment section so that everybody náà lè learn. God bless you. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi wo bí tán kọ subscribe sí nísàlẹ̀, ẹ click lé subscribe button yẹn of any subscription, ọwọ́ yín tẹ́ fi ń bá àtẹ subscribe yẹn lórúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ó yá ẹ jẹ́ ká wá wo fídíò náà padà. Kò tó ṣe fún wa lọ́wọ́ ìwà òní o, èmi àfiṣẹ́ nǹkan tí wọ́n gbé o. Ìgbà tí wọ́n máa ń máa ń sí ìdìbò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ padà nǹkan tó yẹ ní kí n ṣe. Ọlọ́run yẹn wà méjì náà. Ẹ̀yin náà ẹ bá mi rò ó. Kò sí wàhálà. Kò sí wàhálà. Mo ti gbọ́. Ẹ ṣé. Ẹ̀gàn people were really complaining. Àti ìgbà wo wá ni wọ́n ti padà lọ síbẹ̀ yẹn báyìí tẹ́ẹ̀bù mi kó. Àná. Ẹ wo mọ̀mọ́ yẹn kan ti là. Kò sí nǹkan ṣe màmá ti wà òkè. Ẹ jọ màmá jẹ́ bá wọn sọ̀rọ̀ please I want to. Ẹ fẹ́ pa mí àbí? Ẹ fẹ́ pa mí àbí? Ọlọ́run wò yín lókè o. Ọlọ́run wò yín lókè màmá. Nǹkan tẹ́ ẹ ṣe yìí èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú gbà nìyí. Ọ̀dà bẹ́ẹ̀. Èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú nìyí. Ẹ jọ kí ló jẹ́. Nílẹ̀ fún eléyìí o, bí ilé filẹ̀ fún o. Ẹ lè filẹ̀ lẹ̀ fún. Nílẹ̀ filẹ̀ nílẹ̀ fún. Kí lẹ kọ́kọ́ kó ń bẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn èèyàn gbalé fún yín tẹ́lẹ̀ ẹ fẹ́ kó ń bẹ̀. Kí lẹ kọ́kọ́ ń bẹ̀ fún. Kí lẹ sọ pé àwọn èèyàn kan dáwọ́ ẹni sùúrù. Kí lẹ sọ pé àwọn èèyàn kan dáwọ́ fún yín tẹ́lẹ̀ fún. Ẹ sọ ó ní mo tẹ̀lé ní ìpínlẹ̀ o. Àbí owó tó dá fún yín, tó fi gbálẹ̀ fún yín, tó fi ra fíríjì fún yín, tó fi ṣe gbogbo nǹkan fún yín. Ẹ jọ ṣé ẹ mọ̀ wípé ẹ máa padà sílé yín àmọ́ pẹ̀lú ẹ ní filé yín lẹ̀. Mi ò lè wá kú sá. Mo fẹ́ èmi lọ sọ pé mo Màmá ní mi lè wá kú ṣá, gbogbo lè tẹ̀sán yóò gbé mi ìtẹ́lá. Ṣé àpẹẹrẹ mi ni?
Màmá ní abatẹ mi ní kúrẹ́ nílẹ̀. Àti Foluke orúkọ wo ló ń lò wọ́n? Wọ́n ní ọmọ Arayele. Àwọn èèyàn dẹ̀ sọ kí ní ìjọyàn. Àwọn èèyàn dẹ̀ sọ kí ní àwọn kan lọ́kẹ́. Àná kò continue money for this mama. Apàyàn ní yóò màmá. Apàyàn ní yóò màmá. Màmá. Gbé fóònù fún Ronke. Ẹgbẹ́ fóònù fún Ronke. Ẹ bá gbé fóònù fún Ronke. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́. Ẹ má ever pé fóònù mi mọ́. Mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ o. Okay, lọ́dọ̀ mi sójú. Èlò ló ń wá bàbá yìí. Èlò lẹ́ ná gan-an abatẹ. But the game talk play yẹn is not about the money. The game they play it is. Game talk play yẹn is not about the money. Almost every time I was sending money to you, mo ra freezer fún yín, mo ṣe oríṣiríṣi nǹkan fún yín pẹ̀lú owó táwọn èèyàn dájọ́. At the end of the day, ẹ wá fẹ́ padà sílé, màmá wa sọ pé ilé àwọn ni. Àti pé kẹjẹ bá fún ẹrọ ní blood pressure. Kò dá bẹ ṣeṣe o, kò dá o. Àwọn ingrate. Ọ̀rọ̀ ní bọ̀dọ̀. Àtọ̀. Oníkẹwárí mi. Ẹ má yọjú ìmú ní kẹyọ wá kó fi àdá bẹ yín lójú náà. Àdá ní kẹyọ sí wọn. Ọ̀fẹ́ akọ́jọ́ sí wọn lórí inú Àbàtẹ. Ìgbà tẹ́ pẹ̀lú bọ́ síìkì tí mo sẹ́ nìkan tí mo lè sẹ́ni sí ẹ̀ ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ẹ̀ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Owó yẹn ò ní jáde. Did you mention it to me? So at the end of the day, gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ ṣe padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. That's really sad though. I swear it's very sad. Kò fẹ́ ṣiṣẹ́. Ọmọ àlè yẹn ló sọ̀rọ̀ yẹn o. Mo wà wẹ̀lẹ́ndẹ́. Èmi gan wà wẹ̀lẹ́m látà mo ti wà wẹ̀lẹ́m. Béèrè lọ́wọ́ wọn pé Ọjà kò wí sí owó ilé yẹn wọ́n ti gbà á àti owó ṣọ́ọ̀bù. Ẹ mọ̀ pé nígbà yẹn ó insist báyìí pé òun nílẹ̀ kọ́ wá bá òun kọ́lẹ̀ yẹn kí òun máa lọ ọkọ̀ òun máa ṣe kíní kan. Àrídùnnú abá èmi èkè àti Fọlákẹ́ ta tún sọ lórí fóònù lọ́jọ́ yẹn Foluke ta sọ lórí fóònù lọ́jọ́ yẹn pé ó yá o kọ́ ní àwọn fẹ́ kọ́lé sórí ilẹ̀ yẹn fún wọn ni o. Tọ́lá tọ́tẹ̀ ní káwọn tún máa lọ bá àwọn ọ̀rẹ́ àwọn kan tó wà ní US àbí kíní kan káwọn tún máa lọ sórí títì lọ́dọ̀ wọn pé kán tún bí akọ́ tún bá support wọn kán bá wọn fowó kun. Not until later náà tún bá tún wá ní kéèké káwa tún wá bá wọn solicit again because àwọn fẹ́ kọ́lé sórí ilẹ̀ láyé àwọ̀ ṣe yẹn wọ́n ń bá àṣeyẹn bíbá ìmọ̀ o 3 million kọ́ lọ fi gbalé. Ní tó fẹ́ gangan nìyẹn kẹ́ ẹ̀ kówó yẹn fún yín. Owó tó wá kó fún yẹn ló wá wò pé ẹ̀ máa dẹ̀ ṣe fún yín. Exactly. Owó lo 4 months yẹn tó fi jápa. Òun náà ni mo sọ pé Asta mo lè bá yín bẹ́ẹ̀ pé wọ́n ti fi lé mo lè bá yín bẹ́ẹ̀ pé wọ́n ti fi bẹ̀yẹ̀ rẹ̀ wọ́n ti gbowó ẹ̀ lọ́wọ́. Wọ́n ti máa fi rẹ́ǹtì wọ́n gbogbo free rent yes. Wọ́n ti fi bẹ̀yẹ̀ rẹ̀ wọ́n ti gbowó yẹn jáde. Wọ́n ti yẹ lóṣù ọjọ́ ti fi bẹ̀yẹ̀ rent àìsàn wọ́n ti fi bẹ̀yẹ̀ rent. Ẹni tí ò ti fún Ronke wò. Ó sì yé mi. Ẹ ti mọ̀ pé láti ilẹ̀ owó ló wà after láti ilẹ̀. Owó yẹn lè dé àbí owó ẹ̀rí ní complain about that.